Ẹ kálẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán o, according to the time tí mo bá bá yín èmi ọmọ yín. Olólùfẹ́ yín Lédìkẹ́ ìfẹ́ olúwa ṣo èmi náà tún ní o. Bí mo ń ṣe sàlámù àlékún o gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá káàkiri gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Ẹ jọ kíkún ọ̀ lélẹ̀. Ẹ jẹ́ bá mi máa share bẹ́ bá ṣe darapọ̀ mọ́ mi. Ẹ bá mi máa share ẹ bá mi máa jò síta. Ọlọ́run ò ní jẹ́ káṣírí àwọn ẹni bíbò. Gbogbo àwọn tí wọ́n bá tún gbìyànjú wípé ní díẹ̀ tó kù kọ́dún 2023 kó parí àwọn fẹ́ dé ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ Ọlọ́run á fi ẹ̀jẹ̀ wọn ṣe ètùtù fún ògo ilẹ̀ Yorùbá. Gbogbo ẹnikẹ́ni ènìyàn kéènìyàn tó bá tún wá sọ wípé 2024 tá à ń lọ wọ̀ yìí sẹ́ẹ̀ òun fẹ́ tako ìrìn àjò Yorùbá òun fẹ́ joyè gbòǹgbò burúkú láti tako dènà fún ìran Yorùbá láti bọ́ lóko ẹrú Ọlọ́run á máa tú gbogbo yín láṣìírí Ọlọ́run á máa fi yín ṣe ẹ̀sín ni ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ má wo pé wo ni Lédìkẹ́ gbé wa ṣẹ́rí lọ́wọ́ yìí kọ́ra ló bá dé wàláì ara ń kan mí bàjẹ́ ẹ bá mi ṣí ẹ ilé mo fìyọ́nú Olódùmarè bẹ̀yìn ẹ bá mi ṣí ẹ bá mi wò pé wọ́n gbòòrò ayé ẹ táṣìírí wọn bá ṣe ń tú èmi ò fẹ́ mọ ẹni tó fẹ́ tú àṣírí náà kódà lọ́wọ́ ta wà yìí kí wèrè bọ́ síta kó lóun fẹ́ tú àṣírí ẹni bí ìrìn àjò Yorùbá nation máa gbé kí wèrè tó ti gíran gidi tó ti pẹ́ títì àbí tó jẹ́ pé ṣe nìyẹ́ ó síwú àbí síwú ló yẹ̀ lẹ́nu ńgbà tí yẹ̀ máa bè bó bá ti lè tú àṣírí àwọn ọlọ̀tẹ̀ àwọn ọ̀dàlẹ̀ àwọn tí wọn ò fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú èmi Lédìkẹ́ ìfẹ́ olúwa ṣò bó sọ fún yín pé máa gbé Ọlọ́run wàláì máa gbé mọ̀nàkàì tí ò sí kankan tó máa ṣẹlẹ̀ ẹgbẹ́ àṣírí wọn tuntun ti tú Ọlọ́run tuntun ti bá wa tú àṣírí ẹnìkan ó ń gbé nílùú Amẹ́ríkà ìyẹn ni wọ́n tún fẹ́ lò láti fi dènà ìrìn àjò 2024 fún ògo ilẹ̀ Yorùbá bí ìyà ṣe ń jẹ wá lọ́tún tó jẹ wá lọ́sì kò dùn wọ́n o kò kàn wọ́n o wọn ò ríro láti bí ìsíbẹ̀ yẹn ṣùgbọ́n àwa tí a ní ojú inú àti ojú ìta tí ìyè wa ti ṣí àwa gan ò ní gbọ́ ànígbà bọ́lá bá ṣe tú yín ní àṣírí ìbàjẹ́ ọmọ tó wà nínú ló bá tú àṣírí yín síta àágbé àtètè bá yín kú káàkiri orí social media ẹ̀yin yẹ́yìn bàbá ẹ tún bá mi gbọ́ eléyìí tuntun lélẹ̀ tí mo tún mú wá fún yín o lára àwọn tí wọ́n fẹ́ dé ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ àwọn irinṣẹ́ burúkú ṣe mọ̀ pé wọ́n ti lo dúpẹ́ wọ́n lò fún wa ní 2022 wọ́n lò títí wọ ending of 2023 wọ́n lọ́kùnrin ló tún kọ̀ báyìí sí òun ló tún gbé dìde o ẹ wá bá ń gbọ́ ẹ bá ń gbójú ayọ̀ sókè. Ṣé dáadáa ni mo bá gbogbo yín gbogbo ẹ̀yin tí ẹ sí lágbègbè tí mo wà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ ẹ kú dájí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáláyé ìyá èmi ọmọ yín náà ni Mr. Smooth Samson ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi mo kí yín ẹ kú ìkàlẹ̀ ẹ jọ̀wọ́ bí ẹ bá ṣe ń rí fídíò mi yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ máa bá mi share ẹ jẹ́ bá mi share torí Ọlọ́run ló tún tú àṣírí eléyìí o bí títí dúpẹ́ ṣe bẹ̀rẹ̀ rẹ o. 8k ẹ̀rìnmọ̀jẹ́ ni mí lórí TikTok ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ pè wá ẹ jọ̀ọ́ tẹ́ bá wo àkọlé fídíò tí mo ń ṣe lọ́wọ́ yìí ẹ máa rí tí mo táàgì brọ́dà mi Koiki Yèyé Dára Lédìkẹ́ bàbá àròpọ̀ rẹ masperia ṣáìdì rẹ àti Yèyé Dára bàbá lẹ́kìtì àtàwọn míì tí mo forúkọ wọn síbẹ̀ bíi brọ́dà mi tó wà ní Amẹ́ríkà Almaroof àti sísítà mi Yorùbá Wuyì ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ó ní kankan tó ṣẹlẹ̀ ní yàjóyàjó ní alẹ́ àná mo wà lórí TikTok ó ní mo rí brọ́dà wa kan ọmọ Yorùbá ni àmọ́ ó ti gbowó lọ́wọ́ Nigeria government ó ti gbowó lọ́wọ́ Nigeria politician ó ń brainwash àwọn ọmọ Yorùbá ó lóun Yorùbá kí lorúkọ ẹ̀ wọ́n Nàìjíríà ló ń sọ́pọ́tì títí ẹ̀ wọ́n Nàìjíríà ló ń sọ́pọ́tì orúkọ ẹ̀ ń jẹ́ Yorùbá sì máa dùn ẹ jẹ́ kí n kọ́kọ́ fi fídíò ẹ̀ kí n kọ́kọ́ fi fún yín kẹ́ mọ ẹni tí mò ń sọ so that kẹ́ lè rojú ẹ̀ ẹ gbọ́ kẹ́ lè rojú ẹ̀ ìyàwó ni mo fẹ́ play yìí ẹ gbọ́. ìdí má jẹ́ kó bàjẹ́ ni mo wà. ó ní kí n má
má jẹ́ kó bàjẹ́ lóun wà àmọ́ kò ronú bí a ṣe jẹ́ àwọn èèyàn Nàìjíríà. ẹ̀yin tí mi dábàá ní US, UK, Canada, Europe ó ti jáde o. ẹ̀dá sì máa dùn ó dá máa wọ̀ nìyẹn lásìkò wíńtà lásìkò òtútù yìí ẹ̀dá sì máa dùn láma máa rock. so ẹsẹ̀ ní DM sí mi. ṣe ti gbọ́ ẹsẹ̀ ní sáìsì yín ṣe ti gbọ́ ó ti ń campaign wọ Nàìjíríà káàkiri. ẹsẹ̀ ní ẹ̀sìn mi àdèmàjẹ́ kó ní. ṣe rójú ẹ̀ dáadáa ẹjọ́ ẹ bá mi wojú ẹ̀ dáadáa ẹjọ́ ṣe ti rójú ẹ̀. ayé tèmi dẹ̀ wà ní ẹ̀já èkó ilé ẹ̀yẹ́ sùúrù fún mi next week mo máa sọ fún yín ibi tí distribution center nàìjà sì máa dùn bá máa wà nípínlẹ̀ nàìjà tẹ́bá ti dára ayé èrò nàìjà sì máa dùn níbòmíì nígbà ní póòsì o ẹ̀yin ọmọ ẹgbẹ́ má jẹ́ ó bàjẹ́ tẹ́bá ti lè sẹ́ẹ̀dì ọ̀dà yín tẹ̀lẹ̀ ti gba aṣọ yín táàgì yín mo máa rí póòsì yín ìdí má jẹ́ ó bàjẹ́ ni mo wà nàìjà sì máa dùn ṣẹ́rí ẹ̀yin tèmi mo ti jẹ́ sẹ́yìn ẹ̀ o ìdí má jẹ́ kó bàjẹ́ ni mo wà nàìjà sì máa dùn. Àwọn ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá rẹ̀ o nàìjà sì máa dùn àwọn èèyàn kú ebi ń pa wọ́n o búkúkú o. ó ti jáde o nàìjà sì máa dùn ó dá máa wọ̀ nìyẹn lásìkò wíńtà lásìkò òtútù yìí nàìjà sì máa dùn owó lọ́jọ́ kò sí nàìjà ó sá Amẹ́ríkà o. ọ̀dẹ̀ ń tan àwọn èèyàn wọ́n ti àwọn èèyàn lọ sínú oko parun. ó jẹ́ black ó jẹ́ blue ó jẹ́ purple ẹsẹ̀ ẹ̀jẹ̀ sí mi àdèmàjẹ́ kó ní doorstep fún yín within 3 days $55 ní including shipping $55 including shipping. ẹ̀yin tèmi dẹ̀ wà nàìjà èkó ilé ẹ̀yẹ́ sùúrù fún mi next week mo máa sọ fún yín ibi tí distribution center nàìjà sì máa dùn bá máa wà nípínlẹ̀ nàìjà tẹ́bá ti dára ayé èrò nàìjà sì máa dùn níbòmíì nígbà ní póòsì o. ṣé ẹ ti gbọ́ mo tún fẹ́ wo ibi tí mo ti lè rí fọ́tò ẹ̀ tó máa hàn jù yẹn lọ mo fẹ́ gbé jáde kẹ́ lè mọ iṣẹ́ ibi tí àwọn ọmọ Nàìjíríà kan ń ṣe káàkiri. ẹ ti rí picture bọ̀bọ̀ yẹn lélẹ̀ ẹ ti rí picture bọ̀bọ̀ yẹn. ẹ ti rí picture. síbẹ̀ ẹ ti rí Amẹ́ríkà ló gbé ẹjọ́ bàbá àròpọ̀ rẹ̀ Amẹ́ríkà lẹ́yìn wà Yorùbá wuyì Amẹ́ríkà lẹ́yìn wà brọ́dà mi Almaruf kẹpẹ́ bàbá Amẹ́ríkà lẹ́yìn wà ẹjọ́ bọ̀bọ̀ yìí ẹ tètè bá mi náwó gan o kó tó bà gbogbo nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá ó ti ń kàǹpé fún wọn Nàìjíríà ó ti gbowó lọ́wọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì o ó ti gbowó lọ́wọ́ àwọn politician ilẹ̀ Yorùbá ó ti gbowó ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi náwó gan mo bẹ̀ yín ni o bọ̀bọ́ yìí ó máa bà nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá bọ̀bọ́ yẹn lélẹ́yìí o bọ̀bọ́ yẹn lélẹ́yìí ṣe ẹ ti rí àti ṣèkọ́lẹ̀ káàró òjíire nàìjà sì máa dùn àwọn lọ jòkó sí Amẹ́ríkà nàìjà máa dùn wọ́n pa ọmọ Amẹ́ríkà ẹja gbọ́ fídíò ìtọ́ka wà náà láì. Nàìjíríà ẹjọ́ ìkàlọ́gbẹ́ni ẹni bí ní o bàbá Èkìtì Ọmọlúkà bọ̀bọ́ ẹ̀ ní because bí mo ṣe ń wo dálẹ̀tì ẹnu ẹ̀ dálẹ̀tì Èkìtì àbóǹdó ni ẹ tètè pariwo bọ̀bọ́ ẹ̀ síta mo fọlọ́ǹbẹ̀ yín ìkànnì bọ̀bọ́ yìí o kòró bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé nílẹ̀ Yorùbá kòró bí wọ́n ṣe ń pa àwọn èèyàn kòró àṣì báwọn èèyàn ṣe ń sọ́fà kòró gbogbo wà ibi oko ẹrú tí Yorùbá wà àwọn èèyàn ò lè dáko mọ́ wàhálà ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá kòró yẹn òun wá sọ pé Nàìjíríà ibi ìgbádùn ni lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ kò sẹ́ni tí ó mọ̀ pé ibi ìgbádùn ni bọ̀ wọ́n ti sọ di nǹkan míì lẹ́yìn ìgbà tí wọ́n lọ tó lọ jòkó sí Amẹ́ríkà tó kúrò ní Nàìjíríà tó jápa tó lọ sí Amẹ́ríkà tó lọ sùn tó rówó àwọn atọ́nipa ó wá wálé ó wá ń ṣe fàájì wọ́n kó security káàkiri ó wá lọ nílẹ̀dí àpòpọ̀ máwọn politician Yorùbá àwọn Nigerian politician Nigeria government tó lọ gbowó lọ́wọ́ wọn ó wá ń promote
wọ́n Nàìjíríà bọ̀bọ́ yẹn tètè náwó mú ẹni bí ní bọ̀bọ́ yìí ẹni tó ń fún lépè tó ń lẹ́kọ̀ọ́ pa ní bọ̀bọ́ tó pé rẹ̀ ní Nàìjà sì máa dùn ó ẹjọ́ torí Ọlọ́run màá tún fi fídíò ìwọ̀nyí mo fẹ́ gbọ́ bóyá mo rí fídíò mi bóyá ó tún sọ nǹkan mi. ìyá mi sì rí eléyìí tí ó ti ń sọ̀rọ̀ tó ti ń promote Nàìjíríà bẹ́ẹ̀ but ó ti ń lọ káàkiri gbogbo Amẹ́ríkà báyìí ó ti ń lọ káàkiri ó ti lọ ṣe aṣọ ó ti lọ ṣe uniform ó ti fẹ́ máa lọ campaign wọ́n Nàìjíríà káàkiri òun ni wọ́n gbéṣẹ́ fún òun ni ọmọ àlè Yorùbá báyìí tí wọ́n gbéṣẹ́ fún nílẹ̀ Yorùbá o òun lọ́mọ àlè Yorùbá báyìí tán gbéṣẹ́ fún ní ilẹ̀ Yorùbá bọ̀bọ́ yẹn ni o ẹjọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni o tí yín ò ní bàjẹ́ o ẹjọ́ mo bẹ̀ yín ni o ẹ ṣàánú o ẹ ṣàánú ẹ tètè bá mi rá bọ̀bọ́ ẹ mú o ó lọ UK láìpẹ́ yìí o ó fẹ́ lọ campaign ó ti ń ṣe campaign ó ti fẹ́ lọ gba hall ní Nàìjíríà nílẹ̀ Yorùbá láti máa campaign wọ́n Nàìjíríà káàkiri owó burúkú ni wọ́n gbé fún bọ̀bọ́ yìí o ẹjọ́ torí Ọlọ́run gbogbo Europe káàkiri Canada gbogbo America ló ti fẹ́ bẹ̀rẹ̀ campaign ẹ o ẹjọ́ mo pè yín brother mi Koiki UK lẹ́yìn wà sister mi Yèyé Dára ó rẹ̀ yín wà ní Germany ẹ tètè o Lady K ẹ̀yin wà Canada ìtorí ẹ̀ ni mo ṣe ń dárúkọ gbogbo yín ẹ tètè rábọ̀bọ̀ ẹ̀ mú o ọmọ Lúkà bàbá Èkìtì mass burial Nàìjà lẹ́yìn wà o ẹjọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ tètè dìde o ẹ tètè dìde ẹni bí ni bọ̀bọ́ ìkà ni bọ̀bọ́ yìí o ẹni bí ni bọ̀bọ́ yìí o ìtorí ẹ̀ ni mo ṣe ń pè yín báyìí o kẹ́lẹ́ dìde o láti máa ṣe kíni láti sọ̀rọ̀ nípa nǹkan tí bọ̀bọ́ yìí ń ṣe káàkiri nílẹ̀ Yorùbá ẹjọ́ torí Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o 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 màá tún fi torí àwọn tí ò bá tí ì join mi lórí program ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ń join mi lórí program yìí ẹ comment ẹ share kẹ like ẹ love bẹ́ẹ̀ ṣe bí Ọlọ́run a máa wà pẹ̀lú yín a máa dúró tì yín ẹjọ́ torí Ọlọ́run so màá tún fi ìpolówó ọjà ẹ̀ màá tún fi mo tún fẹ́ fi hàn yín ni o ó ti bẹ̀rẹ̀ campaign o àwọn ọmọ àlè Yorùbá tá à ń sọ nìyẹn o ó ti gbowó lọ́wọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ àwọn politician ilẹ̀ Yorùbá ó ti gbowó ẹ wò ó. ó bàjẹ́ ni mo wà Nàìjà sì máa dùn Nàìjà sì máa dùn ẹ̀yin tèmi dábàá ní US UK Canada Europe ó ti jáde o Nàìjà sì máa dùn wọ́n dá máa wọ̀ nìyẹn lásìkò wíńtà lásìkò òtútù Nàìjà sì máa dùn la máa rock so ẹsẹ̀ ní DM sí mi ẹsẹ̀ ní size yín ẹsẹ̀ ní colour tẹ need bó jẹ́ black bó jẹ́ blue bó jẹ́ purple ẹsẹ̀ ní ẹsẹ̀ mi àlèbàjẹ́ kó ní doorstep fún yín within 3 days $55 ní including $55 bẹ́ẹ̀ gbọ́ ẹ ṣáà ń gbọ́ ẹ ń gbọ́ ẹ ń gbọ́. ìgò ilé ẹni sùúrù fún mi next week mo máa sọ fún yín ibi tí distribution center ẹ̀yà sì máa dùn bá máa wà nípínlẹ̀ Nàìjà tẹ bá ti dára ayé èrò Nàìjà sí. ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mi ṣé gbogbo yín ń gbọ́ ẹ wo ibi tí wọ́n bá yí àwọn èèyàn dẹ́dẹ́ ní Nàìjíríà lẹ́nìí Nàìjà sì máa dùn Nàìjà máa dùn Nàìjà go better táwọn bàbá wa ṣe láti àìmọye ọdún sẹ́yìn táwọn ìyá wa ṣe láti àìmọye ọdún sẹ́yìn táwọn ọba wa ṣe títí tí wọ́n fi dẹrú olóṣèlú Nàìjà sì máa dùn iná ni wọ́n pariwo Nàìjà go better ẹni tó ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ nínú fídíò tí dáàdi yìí ń play tí mò ń play fún yìí ẹni yóò sí ní Nàìjíríà ẹ gbọ́ mi máa yóò sí ní Nàìjíríà máa yóò sí ní ìlú Nàìjíríà ní ẹni tó ń pariwo Nàìjà sì máa dùn yìí kò sí nílùú Nàìjíríà Amẹ́ríkà ni máa yìí wà ẹ wá wo bí wọ́n ṣe brainwash àwọn èèyàn wo bó ṣe ń tan àwọn èèyàn wo bó ṣe báyé jẹ́ ó dẹ̀ pera wọn lọ́mọ kan lẹ́ káàárọ̀ oòjíire wọ́n pera wọn lógidi ọmọ Yorùbá kò sí ojúmọ́ kan ó dá mi lójú wípé
a lot of people wọ́n lè sọ tó ju wọ́n rí ni torí kò sí ojúmọ́ kan kéèyàn má gbàròyìn burúkú kíkan burúkú má ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn ọdún ìpariwo Nàìjíríà máa àwọn olóko títí tó fi dìbò this particular man tí wọ́n play video ẹ̀ tó ń promote Nàìjíríà ṣì máa dà nígbà tí ọmọ Amẹ́ríkà tó yìnbọn pa ọmọ Nàìjíríà this same man ló sáré bẹ́ síta o wípé ẹ̀yin blogger ẹ gbé o ẹ má jẹ́ kí yà jẹ wọ́n gbé o ẹ wá bá mi bi this particular man léèrè wípé ìjọba Nàìjíríà ìgbésẹ̀ wo ni wọ́n gbé sí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí òyìnbó ti pa sí ìlú Amẹ́ríkà tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti yá mútù sí ìlú Amẹ́ríkà tí wọ́n ti yanjú wọn sí ìlú Amẹ́ríkà ẹ bá mi bi máa léèrè wípé ìjọba Nàìjíríà kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé is a question. And I need answer for it. I need what? Answer for it. Ẹ bá mi bi máa ìlérí wípé kí ni ìjọba Nàìjíríà kí ni wọ́n ṣe sí? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Akitiyan wo ni wọ́n sà? Agbára wo ni wọ́n lò? Ìjó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà, a good citizen of America, kó wá sí location 9 kó dẹ̀ yàmútu ẹ̀. Kí gọ́gọ́ máa sọ kí kùtùkù máa wù. Ẹ wò gbà tí àwọn ọmọ Amẹ́ríkà kan tí wọ́n wá sí ìlú location 9 tí wọ́n ní wọ́n kidnap wọn. Ẹ wo ohun burúkú tí àwọn Amẹ́ríkà fi ránṣẹ́ sí Nàìjíríà pé fúnra àwọn ọmọ wọn ẹni yẹn jáde níbi táwọn terrorists bá gbé sí. Pẹ̀lú sùúrù mà làwọn Nàìjíríà wá jáde bí tó wọlé sí. Nàìjíríà ṣì máa dá. This particular person ó jẹ́ wàárọ̀ ó lọ náà 24 hours inú lọ wifi yàfòyàfò wọ́n gbádùn wọ́n lè rí yago tó bá wù wọ́n lè ṣe nǹkan tó bá wù ní yago tó bá wù ìjẹ́ àwọn tó wà Nàìjíríà àwọn dìdìrì ọdẹ tí wọ́n ṣe tẹ̀lé wọn Nàìjíríà ìjẹ́ wọ́n rírú ẹ̀ ṣe torí tó bá yá ṣe sọ pé yóò ti lè bẹ́ẹ̀ bújù èyàn ti lè bẹ́ẹ̀ bújù mi ò mọ wá ìtẹ̀yẹ èyàn wà tẹ́jú yẹyí ka èyàn ọ̀dájú ẹ̀dá mi ò mọ wá ìtẹ̀yẹ ọmọ ènìyàn tẹ́jú yẹyí ka ọ̀dájú ẹni bí ènìyàn ẹ̀yin ti yó ẹ̀fẹ́ kẹ́lòmí yó ẹ ti jẹun ẹ̀fẹ́ kẹ́lòmí jẹun ẹ bá mi bi this particular man tó sọ̀rọ̀ nínú fídíò pé Nàìjíríà ṣì máa dà ẹ bá mi bi wọ́n léèrè wípé Nàìjíríà tó sọ wípé ó ṣì máa dà ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ dá Nàìjíríà sílẹ̀ lẹ́nu rẹ̀ kí ni symbols tí wọ́n rí tí wọ́n fi sọ pé Nàìjíríà máa dà ìjẹ́ oh my God ẹ̀yin èèyàn ṣẹ́rẹ́ ẹnujọ́ mẹ́ta ẹ̀ mi ò fẹ́ máa bú èbú ẹ pẹ́ fi bẹ́ẹ̀ rí mi online mo kàn ra pick program àwọn èèyàn ni because mo fẹ́ change because ogun Nàìjíríà ti fẹ́ sọra ẹ̀dùn lórí burúkú èèyàn ogun Nàìjíríà ti fẹ́ sọra ẹ̀dín ó ti fẹ́ sọ ọ̀tá mi di ọmọ burúkú ọlọ́dẹ tí kò mi yọ kúrò lu yẹn mo gbọ́dọ̀ padà sí ìjọmọlúàbí mi that is why there are so many programs tó yẹ pé tẹ bá rí báyìí ìbànújẹ́ ọkàn lèèyàn máa fi ṣe téèyàn máa fi sọ ohun tí ò yẹ kéèyàn sọ. At the end of it, wọ́n wá fi ojú arrogance wọ́n fi wòyàn pé ẹni yóò ṣọmọlúàbí wọ́n sì ní mọ̀ pé ìbànújẹ́ ọkàn téèyàn fi ṣe ṣó yẹn ló jẹ́ kéèyàn máa ṣépè kéèyàn máa kọ àwọn idiot àgbà òṣì àgbà òfò àgbà rádaràda ìlú yẹn kéèyàn máa kọ̀ wọ́n níkò lórí. Náà ewu tó ṣẹlẹ̀ ẹgbẹ́ ìdáwó lọ́lọ́run dá ìran Yorùbá. A kì í ṣàánú ọmọlàkejì wa. Táwa bá ti wà òkè bìsímìlà ní tó kù. Ẹ wo this particular man mo máa ń wo fídíò máa tẹ̀ ó sọ̀rọ̀ nìyí gbogbo yẹn tí opportunity ẹ jókòó sórí TikTok ẹ kàn máa ṣe oríṣiríṣi ẹ máa confuse àwọn èèyàn ẹ máa tẹ àwọn èèyàn lọ sínú ọkọ̀ parun ẹ máa pariwo Nàìjíríà ṣì máa dá kò dẹ̀ sí tó lè wá sí lẹ́nu yín wá jókòó ṣe báwo lẹ́ni sọ nínú fídíò ṣe bí fídíò táwọn èèyàn ṣe bí dáàdì mi yìí sọ nínú fídíò wípé ṣe ni ó máa ṣe o wípé ṣe ni máì tó bá ti wá sílé ó máa ń kó bodyguard rẹ̀ ni ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ lówó bodyguard tẹ́ yàgà rí data 200 ẹlòmíì free data ló ń lò ẹlòmíì ìyá data ni ẹ wá lójókòó ti àwọn tó ti yó tó ti wà òkè àwọn tí wọ́n bẹ́ náà káyé yín kó ní ìtumọ̀ kẹ́ lè ṣí ẹrú fún àwọn ọmọdọ́mọ wọn ẹ lọ máa jòkó tí wọ́n lórí TikTok ẹ máa gbọ́ kọ̀tọ̀kọ̀tọ̀ lọ́rọ̀ ẹ máa tẹ̀lé àwọn ẹni bí ìka ènìyàn ẹ máa tẹ̀lé àwọn kẹ́ni má ní àbáyé jẹ́ ènìyàn. Aláwa Nàìjíríà wo ló fẹ́ dá ìbéèrè ní ibo ló ti fẹ́ dá ẹjẹ́ àtúgbọ́ díẹ̀ ní fídíò yìí ẹjẹ́ àtúgbọ́ díẹ̀. Kírísítẹ́nì lèmi ṣe àmọ́ mi ṣe kírísítẹ́nì dìrín so ìtorí ẹ̀
ó ní mo ṣe lè ráyè láti máa sọ gbogbo eléyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Lóòótọ́ ẹ ti ní kí Saheed Shittu kó lọ bẹ gbogbo àwọn tó ṣẹ̀. Ẹ dẹ̀ ti gbẹ̀bẹ̀, ẹ ti dáríjì. Àmọ́ bàbá Akéwùgbà Gold, ọmọ yín kankan ò ní kú. Ẹ jèrè ọmọ ẹ̀rọ ọmọ ẹ dàgbà ẹ darúgbó. Ẹ̀yin kàwé. Even gan kéèyàn má kájú kọ́ ẹ̀dá àtúlọ tó bá fi education kan rẹ̀, á dàbí pé gbogbo kéwú ló mọ̀ pátápátá ni. So ẹ dẹ̀ tún wá ní humanity. So ẹ tún mọ̀ nípa politics. Gbogbo nǹkan ló yé yín káàkiri àgbáláyé. Ìtorí ẹ̀ ló fi jẹ́ pé táwọn dìndìnrín yẹn bá ń sọ̀rọ̀, ẹ máa mérí fún wọn ni pé ó tán lára àwọn eléyìí. So ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ jáde léere, ọ̀pọ̀lọpọ̀ wọn ò jáde léere. Bọ̀ kínní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ bàbá Akéwùgbà Gold, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tá a bá gbọ́n ata lóló, tá a bá gbọ́n lọ ata lọ́lọ́, ṣé mọ̀ pé tinú ata òun yí padà. Tí a bá sì ṣe jù bẹ́ẹ̀ lọ, yóò sì tún ta ojú náà ni. Ẹ ti mọ gbogbo àwọn agbára tí wọ́n ń lò àtàwọn tó ń lò ní state, ní local government, ní federal, ní street gan. Ẹ ti mọ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Lóòótọ́ ẹ ti dáríjì, but ẹ kàn yẹ ẹ̀. Gbogbo àwọn tó wà behind, gbogbo àwọn tó ń jọ ń ṣiṣẹ́ yẹn, ọlọ́pàá ni o, judge ni o, lọ́ọ̀yà ni o, ẹ expose gbogbo wọn torí Ọlọ́run mo bẹ̀ yín. Ẹ expose gbogbo wọn. Torí àwọn máa lé ilẹ̀ Yorùbá láwọn people yìí. Wọ́n sì fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni. Ilẹ̀ Yorùbá Islam ti wà nílẹ̀ Yorùbá ti pẹ́. Gbogbo àwọn bàbá tó ń ṣe táwa gbọ́njú mọ̀, wọ́n ṣe òsì báyìí. Òun títí ẹ̀ ìgbésí ayé tó ń gbé ká ba ayé ẹnìkan jẹ́, ká bẹ ẹnìkan lórúkọ jẹ́, ká fi lówó ní ìgbésí ayé tó ń gbé. So ó dẹ̀ ti rówó, àmọ́ olè kì í fẹ́ jáwọ́ níbi tó bá ti ń rówó. Ìjẹ àná ó máa ń dùn mí wòrò lẹ́nu ni. Bàbá Akéwùgbà Gold, bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe lọ. Gbogbo apátápátá a nífẹ̀ẹ́ yín. A nífẹ̀ẹ́ yín torí pé ẹ wà nínú ẹni táàrí tó jẹ́ Muslim. Tínú wa ó dùn. Ẹ̀yin ìyá yìí bàbá, mi ò mọ̀ bí gbogbo yín lè ṣàkíyèsí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ lórí Naija ṣì máa dà iná ni o. Wọ́n mà ti gbé ọ̀pá àṣẹ lé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, wọ́n ti gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́. Ìjẹ́bẹ́ni tó gbé lé wọn lọ́wọ́, gọ́vùnà ló fi ọba jẹ. Gọ́vùnà ló gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí lọ́wọ́ láti bí Naija ṣì máa dà iná ni o. Orí Naija ṣì máa dà iná làwà o. Orí Naija ṣì máa dà ì. Òun náà ni wọ́n ń dájẹ́ ẹ̀sìn sílẹ̀. Orí Naija ṣì máa dà ì. Òun ló ń tọ́ àwọn èèyàn tí ebi ń pa àwọn èèyàn tí ìyà ń jẹ àwọn èèyàn. Orí Naija ṣì máa dà ì. Òun ni wọ́n ṣe kíni ni wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé. Orí Naija ṣì máa dà ì. Òun ni wọ́n ti fi gbogbo ọmọ ṣògo owó tán. Orí Naija ṣì máa dà ì. Òun làwọn ọmọ ti joyè yahoo tán. Orí Naija ṣì máa dà ì. Òun làwọn ọmọ yolóṣó tán. Orí Naija ṣì máa dà ì. Òun làwọn ọmọ di ritualist tán. Orí Naija ṣì máa dà ì náà ni gbogbo ẹ̀ wà o. Orí Naija ṣì máa dà ì níjà ẹ̀sìn náà lọ lẹ́sẹsẹ. Mùsùlùmí ló nílò, ìṣẹ̀ṣẹ̀ ló nílò, kírísítẹ́nì ló nílò, ìyẹn náà lọ gbàgbós. Orí Naija ṣì máa dà ì náà ni wọ́n fi kóòtù lọ́ fi ṣe kíni, lọ́ fi ṣe competition ní ìlú Nàìjíríà. Orí Naija ṣì máa dà ì náà ni. Orí Naija ṣì máa dà ì náà ni ò sí náà. Orí Naija ṣì máa dà ì kò síṣẹ́. Orí Naija ṣì máa dà ebi ń pa àwọn èèyàn. Orí Naija ṣì máa dà àwọn ọmọ ò lè lọ léèwé mọ́. Orí Naija ṣì máa dà àwọn arúgbó ò rí ìtọ́jú. Orí Naija ṣì máa dà àwọn èèyàn kàn kúkú ẹ̀sìn, wọ́n kúkú ẹlẹ́yà, wọ́n kàn yábùtù jẹ́ǹjẹ̀ǹjẹ̀ ṣeré ní. Orí Naija ṣì máa dà ì náà ni. Orí Naija ṣì máa dà ì náà ló dín pa àwọn èèyàn ọjà yìí wá gbogbo míìsì láti jápa. Orí Naija ṣì máa dà ì náà ni. Ẹ wo ibi tí wọ́n bà gbogbo ẹ̀ dé. Ẹ wo ohun tí wọ́n sọ gbogbo ẹ̀ dà. Location láì wá kó fún igba àrùn àkàkà tán, àrùn tí yóò lè kà tán. Àwọn ọkọ̀ náà tún wá wà ńbẹ̀. Àwọn èèyàn náà wá joyè irinṣẹ́ Sátánì. Ọwá pẹ̀lú àwọn olóṣèlú, àwọn ọ̀jẹ̀lú. Ọwá pẹ̀lú wọn fi ṣiṣẹ́ bí. Naija ṣì máa dà, Naija ṣì máa dà, Naija ṣì máa dà. Ó jókòó sí Amẹ́ríkà. Naija ṣì máa dà, Naija ṣì máa dà. Gọ́vùnà wọn bímọ sí Naija o. Naija dẹ̀ máa dà. Naija máa dà, Naija máa dà. Tinubu pariwo síta pé kí gbogbo dókítà tó wà lókè òkun kí wọ́n wálé. Ẹjọ́ tí wọ́n bá wálé, ṣé wọ́n ní ibi iṣẹ́ tí wọ́n fẹ́ fi wọ́n sí? Ṣé wọ́n ní àwọn instrument tí wọ́n lè lò fún emergency? Tinubu fúnra rẹ̀ tí orí bá fọ́ síkí ní ìṣẹ́jú kan báyìí, orí fífọ́ yóò ò tí ì fọ́ fún 1 minute. Ó ti fly, ó ti jápa kúrò Naija. Naija dẹ̀ ṣì máa dà.
ẹ lè gbọ́ mọ́ gbogbo ẹ̀yin wọ́n Nàìjíríà ẹ lè gbọ́ mọ́ ẹ gbọ́ Lady K sọ pé ẹ lè gbọ́ mọ́ tẹ́bà rẹ ni sọ fún yín kò sójúmọ́ kan kojú kọ́ bá tọrọ owó lọ́wọ́ ẹ olùṣọ́ àgùntàn ló fi fóònù jí mi lẹ́nìí látàná lẹ́ni yẹn ti yọ mí lẹ́nu mi ò rí wẹ̀rì pẹ̀lú sùtánà ṣẹlẹ̀ lọ́rùn tó béèrè owó oúnjẹ kò sí ohun tíyàwó máa jẹ kò sí ohun tọ́mọ máa jẹ lè jẹ́ dẹ̀sì máa dà àánú yìí ṣe mí ẹ má tètè tú ṣòkòtò yín mú ẹ má tètè tú ṣòkòtò yín so kẹ sá kàbàkàbàkàbà ẹni bá yẹ kẹ ya lọ bá nílé kẹ lọ bá wọn nílé kẹ gbẹ̀tọ́ yín lọ́wọ́ wọn kẹ gbára yín ẹ wo bí ọmọ tó bá ṣípá nìyẹn ẹ̀ràn Májàsán láti gbìyànjú bàbá Akíntóyè ti gbìyànjú wọn sí mi náà wọn sì wà lẹ́nu ṣùgbọ́n tó bá ń hun ẹ̀yìn tí ìyá yẹn jẹ tó bá yín sùn tó bá yín jí tó bá yín wọlé tó bá yín jáde ẹ jáde ẹ lọ fi ọwọ́ kún wọn lọ́wọ́ láti ṣe kíni láti bọ́ lóko ẹrú ṣebí 2023 ni kún mọ́ ọ̀tún bọ́ sí tòsí fún yín tó bá di 2024 ẹ̀jẹ̀ máa jáde lójú yín ẹ̀rọ bomi ló jáde ẹ̀jẹ̀ náà kì í ṣépè mí ìṣépè o I was just joking ẹ̀jẹ̀ burúkú ó máa jáde ní ojú yín bí tí ebi máa pa yín dé ebi á pa yín ṣe mọye tí wọ́n ti yá for this year ṣe mọye tí budget ọdún yìí ti read kí ni wọ́n fi ṣe gbogbo owó tó lọ yá tí wọ́n ní wọ́n fi ṣe palliative scarcity of money àbí wọ́n ti zi kọ́ ọ́ jàgbàjàgbà tó máa ń dárúkọ kiri gbogbo owó tí wọ́n ní wọ́n lọ yá ẹ gbọ́ budget next year ẹ mọ̀ pé kakínú òbí lẹ́dà ṣebí tẹ́lẹ̀ owó subsidy ó pẹ̀lú owó tó máa ń ṣí mọ́ budget fún yín òun nínú àwọn kan ṣe dùngbà tó yọ subsidy wípé bùkátà yẹn kúrò ń bẹ̀ ẹ rí wípé budget tó máa ń kà fún yín tẹ́lẹ̀ double ní ti next year máa jẹ́ tó máa kà fún yín pẹ̀lú bí ó ṣe sí subsidy mọ̀ tó ti yọ dànù yẹn wọ́n fún yín ní double ẹ wàá gbọ́ pé nígbà tí president tuntun máa jẹ́ pẹ́pẹ́yẹ pọnmọ́ aláǹgbá jagbà lọ́wọ́ ẹ̀ ìrú ẹ̀ tú dànù ewúrẹ́ gbé lọ ẹ wàá gbọ́ oríṣiríṣi excuse wọ́n wá bá yín mọ́lẹ̀ báyìí òkè ribititi wọ́n wá bá yín mọ́ gàgàgà báyìí ẹ lanu bá ẹlòmíà gbọ́ bọ́jẹ̀tì next year báyìí àtàtàkì afẹ́ lè mú ṣẹlẹ̀ ní gbọ́n ni. ẹ wo ìkéde pàtàkì kẹ́nìbọ̀dì má wàá tọrọ owó mọ́ lọ́wọ́ Lady K o. ìkéde ni ẹjẹ bá mi share fídíò ìtọ́ rárá ń kọ mí ẹ rí pójú mi ò rẹ́rìn rárá ẹ pé mi ò gbẹ́rìn wá. kẹ́nìbọ̀dì mo dẹ̀ sì máa ṣe live lórí Facebook ọ̀ kí n ju update ẹ má wàá tọrọ owó lọ́wọ́ Lady K mọ́ o ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tó yẹ kí n fi jẹun mo wà ní ìjà mo pin fún yín ni mo tún débí báyìí mo tún pin fún yín anóbì mumu mi ò gọ̀ ẹjọ́ mi ò gọ̀ ohun táyé bá sọ̀yàn dá ló máa fi búyàn lọ́la ẹjọ́ torí ọlọ́ọ̀mí kọ́ ni Tinubu ẹ jẹ́ kí gbogbo wa bọ́ síta gbogbo ọmọ Yorùbá tó wà lókè òkun kí gbogbo wa darí wálé ẹ̀yin tẹ́ wà nílé kẹ́yìn náà ti wà lákọọ́lẹ̀dẹ̀ wa kí gbogbo wa tú síta ká gba ẹ̀tọ́ wa kẹ́ wá wò bóyá àníjẹ àjẹyó àjẹyó àti àjẹṣẹ́kù àwọn agbọ́n tún rántí pé àwọn orílẹ̀-èdè kan wà tá fẹ́ lọ máa ṣàánú fún bó ṣe wá fowó ṣàánú fún yín Nàìjíríà tẹ́ ẹ̀rí jẹ tó jẹ́ pé àwọn olórí yín ló pin àwọ̀ ẹ mọye tó máa ń donate fún Nàìjíríà every year ni ìlú eléyà gbówó wá ìlú eléyà gbówó wá wọn á lómi ti gbé wọn lọ ní Nàìjíríà wọn á gbówó ránṣẹ́ wọn á ní àìsàn ṣe wọn wọn á gbówó ránṣẹ́ wọn á ní kinní kan ṣe wọn wọn á gbówó ránṣẹ́ èló lẹ gbà nínú ẹ̀ ṣì ń gbá ẹ̀ rí gbà kẹ́yìn kankan mọ̀ pa bá mi mọ́ ẹni bá wá sínú WhatsApp mi tún wá tọrọ owó láti èdè tí mo ti ṣe announcement lọ mo máa gbé náà bẹ̀ síta ni máa ní kó máa bá mi fún lépè mi gò ìjẹun mi ò ìyó tí Nàìjíríà bá dání mi ní kúrò ebi ń pa èmi gan ẹ gbọ́ ẹ má wá mọ́ o ara ń kọ mí gidi lọ́wọ́ mi ò rẹ́rìn o ẹ má wá mọ́ ẹ má wá mi ò níṣẹ́ lọ́wọ́ ẹ má wá mọ́ kí ló dé ṣé náà ó lé Nàìjíríà owó ta ní ìlú aláwọ̀ funfun mi ò ní ọrọ̀ ta ní nílùú wa ìlú aláwọ̀ funfun mi ò ní gbogbo ẹ̀dà lórí irọ́ gbogbo ẹ̀dà nowhere to found kí ló dé ẹ̀yin ìyá mẹ́rin bàbá mi ò fẹ́ kí programu yóò gùn jù ẹ bá mi share mo fìyọ́nú Olódùmarè bẹ̀yìn ẹ bá mi pín wọ̀ gbogbo ayé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tó gbàsíkì ẹ bá mi pín wọ̀ gbogbo ayé special announcement lélẹ̀ pẹ̀lú gbogbo tó ti ń ṣẹlẹ̀ yàrá kan èmi gan lọ́wọ́ yìí èmi gan wọ́n pa sóbò face
ojú ajá tí ṣẹ̀jẹ̀ ẹnu ti gbẹ ẹnu gbẹ tó rẹ̀ mi ṣe makeup torí tí bá tún ti gbé lipstick sí gbogbo á máa ṣe yòdòwòdò ẹ̀rọ òbóròrò síkì ni ẹ̀rí mọ̀ pé lipstick ni package ni mi ì dẹ̀ fẹ́ gbé package rọ wá bá yín mọ́ ẹ̀rí orí mi ẹ̀rí ìrówó sí so kẹ́nìbọ̀dì má wàá mú ẹ jẹ́ àgbàrá wá sẹ́ẹ̀ Yorùbá nation òun ló lè ṣe bí Yorùbá nation bá dúró sí ẹ wò láìkú lipstick òróró ya máa ṣe ṣìkìṣìkì lórí ètè ni òróró síkì ẹ bá rí ọbàdàn kí ni sóò rẹ sóò súọ̀ ni kí lẹ jẹ lánàá ẹran síkì ni síkì ẹran síkì ọlọ́ràá tó lọ́ràá dáadáa ògúnfe àtà ọkà òun la jẹ so bó ṣe jẹ́ nìyẹn ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má bínú ara ń kan mí ni o má wò pé fèsì wo lè dikẹ́ gbé wa yìí bó ṣe gbà nìyẹn ìbànújẹ́ lọ́rọ̀ Nàìjíríà jẹ́ fún ẹni tó ní àròjinlẹ̀ ẹni tó bá ní àròjinlẹ̀ á mọ̀ wípé ìbànújẹ́ lọ́rọ̀ ló yẹn jẹ́ pẹ̀lú kan tí àwọn èèyàn face ṣé táwọn aláìsàn ní ká sọ ni tí wọn ò lálàáfíà ṣèbẹ́ni tó bá lówó lọ́wọ́ ló máa tọ́jú ara ẹ̀ ṣèbẹ́ni tó bá jẹun kánú ló máa rántí pé òun fẹ́ lọ sọ́spítù ṣẹ́ni tẹ́bi ń pa tí ò tí rówó tó fẹ́ jẹun ṣé yẹn ló fẹ́ rówó fi ra oògùn àbí tó fẹ́ rówó lọ fi gba káàdì lọ hospital tí ò sì sí wòsàn ọ̀fẹ́ ẹ jẹ́ pariwo síta ẹ sọ̀rọ̀ sókè àti mọ̀pọ̀ ti gba sátidé lọ́wọ́ àwọn ọba wa wọ́n ti gbá làmí sílé wọn lọ́wọ́ wọ́n ti lámi wọ́n lámi oríṣiríṣi là ń rí ẹ̀yin ìyá yìí bàbá bá ń ṣí eléyìí tó sáré ṣọ́ọ̀kì ìyá àṣìmáwá ṣe ṣó I was so surprised nígbà tí mo rí odidi ọba Olúwo lórí TikTok tó ń ṣe láìfù ó ṣọ́ọ̀kì mi àìwo ibi táwọn bàbá yìí padà bá wa dé ẹwọ́ ibi tá padà end up sí ẹ wá ní káwọn olóṣèlú náà kọ́ máa ṣayé ara wọn bó ṣe wù wọ́n á ṣe mọ́nà ká nígbà tó dídí ọba jókòó sórí TikTok kí ló ń tọ́kì bẹ́ẹ̀ kí ló sọ bẹ́ẹ̀ ṣé rọ́ọ̀sì lọ́ba fẹ́ gbà ní lórí TikTok odidi Olúwo ọba aládé ẹ̀túnwó Ìṣọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ ọba tuntun ọba tó gbàdọ̀bálẹ̀ ọba gbogbo ifá àtọwọ́ Nàìjíríà báyọ̀ nínú jẹ́ ó pààyàn lẹ́kún ó ti pọ̀ jù odidi ọba aládé ṣe bẹ́ẹ̀ Richards ọba UK ìgbà tí ṣe priest lọ máa ń pè wọ́n tó fẹ́ gbàdúrà fún ó náwó sí wájú orí ẹ̀ lọ́kàn báyìí kò gbá orí ẹ̀ mú báyìí kó fẹ́ lè bá ṣe adé sọnù kò ṣe kí ni kò gbá mú gbigidi báyìí bíi ti bàbá Adébóyè àti Ṣọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ ṣe ló rọra náwó síwájú orí ẹ̀ báyìí ó dé anoint Charles ó bless ẹ̀ ṣùgbọ́n bá sì ti wá bàbá Adébóyè wọ́n pe anointing follow me kàdé orí mi bàbá jábọ́ anointing follow me wọ́n pa anointing sọ̀kalẹ̀ sórí ọba Ṣọ̀wọ́ Ògbómọ̀ṣọ́ o ìyẹn lápá kan ẹ tún wo bàbá wa Àwùjalẹ̀ bàbá ta lọ special bàbá ta máa hail ta máa yí wọn ní mẹ́sàn-án mẹ́wàá àwọn náà tún mú ẹrù fàáì wọ́n tún fi fún lóyè ẹ̀rí pọ́ ti lẹ́tíkẹ́ sí wàhálà bí a bá bára wa dé a bá ń bẹ̀ Yorùbá àwọn tó ní àròjinlẹ̀ ọ̀rọ̀ Yorùbá máa ń pa wọ́n lẹ́kùn ni péjọ wo ni Yorùbá fẹ́ gbọ́ pẹ̀lú àtẹnujẹ máa rí màá jẹ lọ́wọ́ kó ayọ̀ ẹjọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣẹ́ owó ọdún ti dé o láti Canada sí Nàìjíríà láti Amẹ́ríkà sí Nàìjíríà ẹ jẹ́ wá lórí farakòdù mi ẹnu mi gbẹ gidi o ẹni tí mò ń kanra tí mò ń rojú pọ̀pọ̀pọ̀pọ̀ bí olójú kan ṣènáwó ẹnu gbẹ o ẹjọ́ mo bá ní àtọ̀rọ̀ ìsìlè jalè ìsìlè sísá ìlè tàdí owó ni mo lè ṣẹ́ ni mo ṣe ní ẹ wá ṣẹ́wó lọ́wọ́ mi ẹ wá lórí farakòdù mi kẹ́ fi ṣẹ́ owó sí Nàìjíríà ẹ lọ dáńlódù lemfi app ẹ lórí farakòdù mi mo fìyọ́nú Olódùmarè bẹ̀ yìí ẹ lórí farakòdù mi ẹ dáńlódù lemfi app ẹ máa rí iye tí owó yẹn bá jẹ́ everyday ìbàjẹ́ Canada ìbàjẹ́ America ẹ máa rí iye rate yẹn lójoojúmọ́ ẹ jọ̀ọ́ patronize mi owó ilé ara ń kan mi bàjẹ́ ẹ̀yin tẹ́ wà Canada in fact mo yí yóò mo gbé fún yín in fact ẹlòmíì bá lọ ìlú èbò àmà lóun wà lọ èbò kó mọ pé ojúra wọn lọ ti jàkadì kọ ẹ̀yin tẹ́ wà ní Canada America ìbáyìí mo ṣe mo gbé fún yín èmi náà ti mọ bó ṣe ń lọ sí mo ti mọ bó ṣe ń lọ so ẹjọ́ ẹ ṣàánú mi o ẹ lórí farakòdù mi ẹ fi ṣẹ́ wo mi tí ní working permit mi tí lè ṣiṣẹ́
ká l'Amẹ́ríkà ṣe èèyàn lè ṣiṣẹ́ tí ò bá ní ìwé á sì máa ṣe jámọ́jà bọ́ tí a yìí èèyàn lè forí ọkà rún mọ́ ẹjọ́ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi bí ìdẹ́jọ́kọ̀ tẹ́tẹ́rẹ́tẹ́ mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ o mọ̀ pé àwọn ọmọdé sì ni mo kó wá sí Canada so èmi náà joyè alápá máa ṣiṣẹ́ o òun mo ṣe ń bẹ̀yìn pé tó opportunity ìta ṣì rí ẹjọ́ patronize mi ẹ lórí fárákòdù mi ká lè rí ẹ máa tẹ̀ fi jẹ pizza go ṣe jẹ lọ́wọ́ ìtòrò owó síkì ò sí jẹ àyè owó ìmọ̀ fi ṣe lálásèpọ̀ ìlàbẹ́ àyè náà láwọn àyè ìmọ̀ rí fi ṣe lá so ẹ patronize mi ẹjọ́ wà lórí fárákòdù mi ẹ lọ download LEB5 app exchange rate wọ́n máa high ó máa dà tí bá ní kí n fún yín ní price lórí fídíò yìí sí tó bá tún máa dọ́là á tún ti change so níbi ò ṣe lè sọ price for now but ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà Canada ẹjọ́ ẹ wà lórí fárákòdù mi WhatsApp number mi òun lẹ wò lójú screen yìí ẹ kàn lè text mi pé Ledike send me your referral code màá send ẹ sí yín ṣé wá rí tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá ti send $150 ẹ máa gba $20 tẹ́ bá wà ní Canada tẹ́ bá ti send but referral code ti tèmi $30 ló ṣì wà lórí ẹ̀ fún àwọn tó wà l'Amẹ́ríkà náà that means pé máa need àti send $250 tẹ́ bá send $250 ẹ máa gba $30 ẹ̀yin tẹ́ wà ní Canada tẹ́ bá send $250 ẹ máa gba $30 promo fún first transaction yìí so ẹjọ́ torí ọlẹ́ patronize mi ò bákan náà wà ní ṣe wáyé gbogbo àwọn product tá à ń tà ẹ wo ẹ̀yin èèyàn ọ̀tọ̀ ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ wọ́n lòun nìyẹn ọmọlúàbí iléeṣẹ́ tí ọ̀nà aṣọ́ràbà àwọn èèyàn kàn ń pè mí ni mo receive àwọn kọ̀ọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta even láti Canada tí mo wà yìí àwọn tí wọ́n ra àwọn product gbogbo ẹ̀yin tẹ́ bá ní àìsàn rheumatism agúnmúléṣẹ́ tí ẹ̀lì yẹn ṣiṣẹ́ in fact mọ́mí yẹn testify wọ́n láwọn tún ní láti fún àwọn èèyàn kan lọ máa rà ọ́ ní táwọn ra àwọn tún fún àwọn èèyàn ló ń bẹ̀ wọ́n ní ọwọ́ kan báyìí ló ṣiṣẹ́ kíákíá ní sí gbogbo ẹ̀yin tẹ́ bá ní àìsàn aromọléegun kankan ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ TL gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ TL gbogbo ẹ̀yin tẹ́ bá ní big tummy tí kò yín tóbi tó dàbí gbà pító ikùn tèmi náà tóbi mo ní big tummy but ọpẹ́lọpẹ́ àwọn oògùn yẹn òun lèmi náà fi ṣe kí ẹ mọ̀ ikùn tó jíjọ ọmọ mẹ́wàá ti jáde ó ti expand but lọ́wọ́ TL ó súnkì padà gbogbo fat yẹn ó ṣe kí ni ó burn out no be for mouth so ẹ pè mí kí fún ifo nọ́mbà iléeṣẹ́ TL gbogbo ẹ̀yin dáàdì tẹ́ bá wá lè pakúrú mọ́ kẹ́dùn dáadáa ọmọ tó bá ṣiṣẹ́ déédéé wọ́n ló yẹ kó lásìkò ìgbádùn ọdún ti dé ẹ lọ náwó ẹ gbádùn ara yìí Jésù ọkọ̀ ìjọ ẹ wọ Jerusalem ẹ wọ ẹ̀dùn bó bá ṣe wù yí iléeṣẹ́ TL national bar wọ́n ní àgùnmùmọ́ power tẹ́lẹ̀ lò tó jẹ́ wípé lè ajẹ́bi náà ni ẹ máa ṣe ọwọ́ márùn-ún ọwọ́ mẹ́wàá ẹ gbà bẹ́ẹ̀ ẹ bá mi share ètò ẹ ní dáàmú ẹ wò mí for the first time ẹ subscribe sí YouTube mi Ledike Ìfẹ́ Olúwaṣọ́ Ledike International Ledike News Career náà ni bákan náà wàá tún wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá ní high blood pressure iléeṣẹ́ tí ẹ wà ní gbogbo ẹ̀yin tẹ́ ní jẹ̀díjẹ̀dí ṣé bó ṣe wà yìí àgbòjẹ̀dí oríṣi méjì mo nínú ilé mo ní àgùnmu mo lólómi ẹ jẹ́ fún olómi yẹn wọ̀nyí yẹn wà tó sì mí bíbà owó nìyí olómi yẹn lélẹ̀ ṣẹ́tìrí omi ni mo fi sókè èmi àtàwọn ọmọ àgbẹ̀lúra kódà ìkọ́nà àwọn ọmọ mi lọ́ọ́ ṣe léè fún but torí yẹn kéré mọ̀ àwọn big boy ọ̀tọ̀ ní títí wọn àgúnmu yẹn làwọn yẹn lò but eléyìí náà mo make sure wípé àwọn boys náà wọ́n ṣe kí ni àwọn big man yẹn wọ́n mú níbẹ̀ àwọn big man yẹn wọ́n mú níbẹ̀ èmi náà mo mú ó dẹ̀ confam ó dá tó gbogbo oúnjẹ tá à ń jẹ mídìmídì ní gbogbo ẹ̀ so kò sẹ́niwẹ̀ tẹ́ bá wà iléeṣẹ́ TL wọn bá yín sẹ́ǹdẹ̀ bákan náà wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa ẹ̀yin tẹ́ fẹ́ kí gbogbo pimples ojú yín kó disappear ẹ̀yin tẹ́ fẹ́ kí gbogbo Facebook yín kó disappear ẹ̀yin tẹ́ fẹ́ kí gbogbo kí ló ti ń pè dark knuckle yín kó disappear ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari Skin Care àwọn ló lè ṣe so bó ṣe jẹ́ nìyẹn ṣeun gan mo dúpẹ́ o ire o bye.